wo ti rẹ̀ ẹ̀yin èèyàn mi nílé ẹ rí gbogbo iṣẹ́ tí mi ṣe Kúnlé afford pé kó mi sí wàhálà yìí o nínú sinimá tuntun tá à ń ṣe yìí náà ni ẹ jọ mo bẹ̀ yín nílé ẹ wá bá mi lọ ra sinimá ìtọ́ka ti dá kẹ́ ẹ wo ìdí tí Kúnlé afford ti wá sọ mi dé tó ń wa kẹ̀kẹ́ láàárọ̀ ọjọ́ mi báyìí kí ló fà á tí mo ṣe wà nídìí kẹ̀kẹ́ báyìí kí ni ìdí tèmi àti àwọn ọ̀rẹ́ mi àwọn òrèkédéwò obìnrin tó pọ̀ tó yìí tó wá sínú jíìmù kí là ń jíìmù fún wọn nínú iṣẹ́ wo gan la ń ṣe nínú iṣẹ́ yìí ẹ má jẹ́ kí n sọ ọ́ jù nítorí pé kí ni kẹ́ ẹ rà á kẹ́ ẹ wò ó ẹ̀yin ló dẹ̀ kúkú mọ̀ wípé èmi ò sí nínú gbogbo sinimá mi ò sí nínú gbogbo fíìmù mi ì bá wọn ṣe iṣẹ́ kankan tí ẹ máa wò tán tẹ́ máa bẹ̀rẹ̀ sí ní ṣe pé mo garanti wípé iṣẹ́ ìtẹ́ bá wọ̀ tẹ́ bá rí mi lọ́nà kan mo dúpẹ́ ẹ̀kọ́ ni mo bẹ̀ yín o ẹ jọ mi ṣe jàgùdà o Kúnlé àfọ̀dù sọ mi di báyìí èmi kọ́ rèé o ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Hello everyone out there, or should I say hello viewers, hello friends, hello family? Should I say that? Well, as you can see, we've been stressed by who? Kúnlé afford. Ó fún wa sí gym, ká máa gym. Mi ì ṣe rí o, àmọ́ ó mú mi ṣe lọ́tẹ̀. Nítorí kíni? Nítorí movie kan. Mi lè pè ní thriller, mi lè pè ní action, mi lè pè ní romance, àbí kí n pè ní drama kò tiẹ̀ gbé. Mo ti ṣiṣẹ́ láyé mi ṣe léyìí. Bí ṣe ń fo fẹ́ǹsì ni mo ń múra pẹ̀lú mọ́tò. Bẹ́ẹ̀ ni mo tún ń kíìsì inú ẹ̀. Kò yé mi fún Kúnlé o. Ó ṣàìkáṣà máa bùkà wá ṣiṣẹ́ yìí náà ṣá. Ẹ wá mọ̀ nǹkan tó wà níṣẹ́ yìí. Ẹ máa ń wá dírámù, ó wà níbẹ̀. Ẹ wá action, ó wà níbẹ̀. Ṣé mọ́tò, ṣé ilé ẹ tí wàá wo bí tí wà yìí o, gbogbo ẹ̀ pátápátá báyìí ló pé sínú múfì. Ìdájọ́ mi. Ẹ sáré lọ ra tí in fact ẹ rà kan fúnlé ẹ rà kan fọ́ọ̀rẹ́ ẹ tún rà fáwọn ọ̀tá yín gan kó máa lè kẹ́kọ̀ọ́ nù ẹ ṣe gan ni mo fẹ́ padà sí iṣẹ́. Mo kí yín lọ́mọdé mo kí yín lágbà mo kí ọkùnrin mo kí obìnrin èmi ọmọ yín náà ni o Kúnlé afford mo tún ti padà dé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pàdé mi nice I'm back again striking so hard. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé marital story lẹ mọ̀ mi mọ́ dáadáa this time around mo ń jáde pẹ̀lú another style full of action thrilling ẹ má jẹ́ ká dé ìnà pẹ̀lú àwọn olùkẹ́kọ̀ọ́ jáde kẹlọ́ra you will never regret it. Rúbà. Kẹrẹlẹ. Super. Kẹrẹlẹ. Ẹ wò máa lọ iná ọ̀run ẹsẹ̀ máa gba bàtà lọ́wọ́ yóò mo ní ká bọ́ bàtà fún mi. Nígbà tó kì í ṣe fìjà gbogbo tẹ sí bíjà. Ẹ wọ́n ló ṣe máa ń bá yìí. Tuntun nígbà fọ́nìṣọ́ bá ṣe mi ò fọ́nìṣọ́ bá dà ẹ bọ́ bàtà tuntun. Nǹkan tó bá wẹ́ ní bọ́dí lọ́lẹ̀ ìbẹ̀rẹ̀ ló sọ. Ó bàbá gbà mí ò sọ. Ó sán. Tìyàgbọ́ mo sọ́nà. Ó sán. Owó ìṣẹ́gìrì lẹ́ẹ̀kan náà mo sọ àbí mi ò sán. Ó sán. Ṣé owó gbogbo àwọn ọmọ ilé mo sọ àbí mi ò sán. Ó rántí sàn yẹn. Ẹyẹwò! Oró! Owó lọ́wọ́. Kí ni àbúrò kí ló dé? Òun rèé. Bàbá olówó. Kí ló dé pẹ̀lú mi? Ẹran tó jẹ kùrè. Gbogbo ayé ẹ̀ wo ẹran tó jẹ kùrè àti egun. Kí ló ṣe? Tó máa fi di títí ọ̀tún la. Wàá mọ̀ pé ó lòun lọ́wọ́. Tó ẹni tó la yé. Èmi ló ń pa ẹ̀ tó ṣe obìnrin sí. Èmi ló ń pa ẹ̀. Àwọn ta ni Èmi ló ń pa ẹ̀. Èmi ò sí ìlú ẹ̀jẹ̀ mi. Èmi ló ń pa ẹ̀ gbàrẹ́sì kò jẹ́ gbàrẹ́sì. Èmi sá fẹ́ tọ̀, mo fẹ́ tọ̀. A ní mo fẹ́ tọ̀. A ní ìtọ̀, àbí ìtọ̀ yìí ni. Ẹ lè jẹ́ orí tó ṣe ní ọ̀kí wá ṣe wí. Mami. Super. Kẹrẹlẹ. Wo bàbá tó ń wò yìí tó jẹ́ kó sá lọ́mọ mi lọ́wọ́ yìí tó ṣe wà yìí ó máa ń fọsaláìsà mi tẹnu ẹ máa funfun gbòòlà ni á máa kàn mí ṣó nígbà tó bá fọ̀ mí tán yes tó bá bá ìtàn ìyá ẹ lọ́wọ́ ẹ̀ wá surprise. Ẹ lè jẹ́ orí tó ṣe ní ọ̀kí wá ṣe wí. Mami. Ẹ ló lórí ìlú ní bàbá yìí. Kú mi ò mọ̀ kó adélébò ní kódà sísè mọ́ pé mi ò kò dúró ẹ̀ pàápàá. ọ̀nà àrà ọ̀nà tá a ti fojú sí lọ́dún Adékọ́lá tó gbé yọ lọ́tẹ̀ yìí bàbá Super
kẹlẹlẹ Mr. láti ń jayé alábátá ó ń jayé bí ẹni jẹṣu bàbá super kẹlẹlẹ ó lélẹ̀ ó ga jù designer ni bàbá ń tẹ́ owó ń bẹ lọ́wọ́ àìṣesì náà ò jọ́ bàbá super ọdún Adékọ́lá tún gbèdé ẹ̀rẹ́rìn ẹ̀kọ́gbọ́n akẹ́rẹ́ ìwọ̀n náà ni bàbá super the inspiration marketer Toyma Films holding náà ni tòní òjò ọjọ́ gbogbo ní kìkì ara let's go to the next level níbi tí bàbá super ti ń jayé tó super bàbá super inspiration marketer Toyma Films holding 145 Nabi Asiko Security Dumota distributed by Climax Plus and Dynamic Pictures bàbá super. Kí ni mo gbọ́ tó dún yẹn náà? Fóònù jábọ̀. Bí ìsọmọ ìgbéró rẹ̀ fẹ́ máa ń parọ́ gan. Kí ló ṣe? Ó máa tẹ ṣáàyàn. Ó máa tẹ ṣáàyàn. Ó ní ọ̀pẹ́ ìpọ̀ bí kò ló pè mí fún ṣá. Ṣé ìgbọ́rọ̀ burúkú lẹ́nu ìyàwó àpò? Àwọn olóṣọ ní ìbùkún náà. No, mistake náà ṣe o. Kò ń ṣe ìbùkún ló yẹ kán sọ ìwà àpá àmà obìnrin báyìí. Àpá ọwọ́ ìbànújẹ́ ló yẹ kán sọ ẹ. Ṣé o ti gbọ́? Sórí mistake kan ṣe tó fi sọ mí ní ìbùkún. Àwọn tó ṣe mistake lórí mi ni wọ́n ṣe mistake lórí ẹ̀. Torí ẹ̀ lẹ́kọ́ ló yẹ kó máa jẹ́ apanilẹ́kùn gidi òun ló yẹ kó máa fi. Ok. Má jẹ́ kí n tún padà rí ọwọ́ ẹ lára tẹlifíṣàn mọ́ títí àti títí láyé ẹ̀. Ṣé o gbọ́? Tí bá wà pọ̀ kí ló fẹ́ ṣe. Bí ojú òkun ó bá dojú rú tí ó fẹ́ lójú ó bá sókùnkùn tí ó sì mọ́lẹ̀ ẹ̀rí ló yẹ kí ẹ wá kiri ẹ̀rí ló lè fojú ọ̀rọ̀ ẹ̀rí ló lè tàn mọ́lẹ̀ o ẹ̀rí ló lè tàn mọ́lẹ̀ sí sọ̀rọ̀ ní lójú ẹ̀rí ló lè tàn mọ́lẹ̀ sí àlàyé tó bí ẹ̀rí lọ́gọ̀ o ẹ̀rí ló lè tàn mọ́lẹ̀ sí sọ́mọ́tì fún lọ́rọ̀ ẹ̀kú iṣẹ́ o ẹ̀rí ló lè tàn mọ́lẹ̀ sí. Làwọn ìṣe rẹ̀ gé ni àmọ́dá tìlà ọ̀rọ̀ tó pọjọ́ bọ́ bí ojú okùn kí ló lè tú u ẹ̀rí ọ̀rọ̀ tó múni lọ́gbẹ̀ẹ́ ká ọ̀rọ̀ dé tú ẹ̀rí ọ̀rọ̀ àtàkùn lè tú ẹ̀rí we need an evidence and evidence is all we need there must be an evidence ẹ̀rí Toyma Films holding the next level is where we're going nothing is stopping us ẹ̀rí marketed by inspiration Toyma Films holding 145 Nabi Asiko Street Idumota ẹ̀rí. Ó wẹ ọ̀sán náà ó wẹ láago kan gbọdọ̀ ní ìṣẹ́jú kan torí àdán la fi ń ṣe mi sẹ́bẹ̀ á sọ̀rọ̀ ní gbàngbọ́n mi kà àdán sókú ẹ̀ o mo fòkùdẹ̀ sókú ẹ̀ o mo ti fàdán sókú ẹ̀ o. àríkútakú ikú ti lọ́wọ́ ò ní pawọ́ o àrùn lọ́wọ́ ò ní ṣèwọ́ o Àjàní ọlọ́gbọ́n wọn yé ọ̀tá mi o àwọn ọ̀tá mi o ọ̀yọ́ kúkú lè tiẹ̀ ọ̀yọ́ ẹ jẹ́ mi létí o. ọkùnrin ni ẹ báyìí. ẹ ti ṣe wà mẹ́ta bàbá ẹ gbogbo ìyá tí mo jẹ yìí ikú yẹn gbọ́dọ̀ pa mí o tí kú yẹn bá pa mí mi ò ní gbá o ibi mo ń kẹ́rì sí kankan nìyẹn o ìwà mi ò ní gbá o bàbí mi o. ọ̀rọ̀ yóò máa ń ṣe kékeré bẹ́ẹ̀ máa ṣe mu gángan yìí kì í máa ṣe gángan tẹ́ ẹ bá rí ìwé tí àwọn ènìyàn fi ń kú ní pindípi kì í ṣe kékeré kéde máa wò ó bàbá aláwo ká ní tí ọ̀bọ̀ bá ní tìmí àti gbó aṣọ̀kùsọ́sàn àròsàn àròkò á lè rí bàrà gidi ẹ̀rí gbáyé mi ṣe ẹ̀rí bíi báyìí pé tèmi bá mi gangan. ẹ wá gbọ́ a ṣe ẹbọ fún yín ẹ ó gbé lọ etí odò ní déédéé aago 12 òru tó bá ti da aago 12 òru kọkànlẹ̀ àmọ́ bí ọba kan ní aago 12 òru